Hi everyone, welcome to my channel. ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ nǹkan tí a fẹ́ mọ̀ ní tí mo wípé dẹ̀ jẹ́ atọ́kùn ẹ̀ tí mo jẹ́ custodian náà. ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ fún àlàyé síwájú díẹ̀ sí ṣé mọ̀ ìgbà tí Ògún àmì ìgbà tí Ọ̀rúnmìlà tó sì wà bí èèyàn sí láìlẹ̀ ìgbà tó fẹ́ padà ó ju ikin fún àwọn èèyàn ẹ̀ pé tẹ bá ti fẹ́ béèrè ìrànlọ́wọ́ mi o nǹkan tẹ máa fi béèrè rẹ̀ àwa kàn fẹ́ mọ ìgbà àkókò tí Mọ́remí wá di òrìṣà tá à ń bọ kan tí mo kàn fẹ́ mọ̀ láàrin ẹni yẹn sá. nígbà tí ó ti di kó ti padà dẹbọra òun náà ló ti pa ń bọ̀ ara ibi tá ń pè ní Gbóòlámọ́já yẹn ilẹ̀ Mọ́remí ni òun ló gbà bẹ̀ ibi tá ń gbé náà lọ lẹ́nu ní Gbóòlámọ́já di gbogbo infinity yẹn Mọ́remí ló gbà fún ilé wa òun ló gbà so ibẹ̀ igbó yẹn dẹ̀ sì wà dọ́là tá a máa ń gbé náà yẹn lọ. Ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ jọ̀ọ́ kí wàá ní àwọn bí wọ́n ṣe ń ṣe ètò ìrúbọ sí òrìṣà yìí bó ṣe gbogbo ẹ lọ́dọ̀ síta fún wa o. tí a bá ẹni tí ó fẹ́ ṣàdúrà tó fẹ́ ṣàdúrà bóyá ó ń lépo bóyá ó ń wáṣẹ́ bóyá ó ń wá nǹkankan bóyá ó ní oríṣiríṣi irú ìpèníjà nọ́mbà mi wà á wá tó bá dé àásọ tí wọ́n ń lò kan fi ń bọ́ àákọ́ fún un ara tá a bá ti pèsè ẹjọ́ àbá fi ṣàdúrà àdúrà àdẹ́gbà àdẹ́fowó àdúrà sí ló bá tán. ẹ ṣeun bàbá ẹ jọ̀wọ́ a ní àǹfààní láti fi nọ́mbà yẹn sórí ètò wa gangan ṣùgbọ́n ẹ kàn ṣàlàyé ẹni tó bá wá sílé Ifẹ̀ báwo ni wọ́n ṣe lè kàn sí yín bí ṣùgbọ́n àwa máa gba nọ́mbà yín o ìrọ̀lẹ́ tó bá fẹ́ wá. ẹnikẹ́ni tí ó bá ti ń bọ̀ yálà nílùú ibikíbi tí ó ti lè máa bọ̀ tó bá ti wọ ìlú Ilé Ifẹ̀ kó ní òun lọ sí Òkèrèwé nílé Mọ́remí ilé Mọ́remí Òmù ní àdúgbò Òkèrèwé nílùú Ilé Ifẹ̀ nítòsí ààfin Ọọ̀ni kò ju bí òpó ná méjì lọ sí pálàsì Ọọ̀ni kò sí ẹni tí ẹ lè bi léèrè ẹni bójú ọlọ́kadà bójú onímọ́tò tẹ́ bá ti sọ pé ilé Mọ́remí lẹ̀ ń lọ lókèrèwé wọn á gbé yín dé ibi tí mo wà yìí tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí náà lẹ́ máa bá mi. ẹ ṣeun ẹ jọ̀ọ́ ṣé wọ́n ń ṣe òrìṣà Mọ́remí. tá a bá rí ẹni tí ó wù tó bá ló wù òun a lè ṣe fún un. ẹ ṣeun bàbá ṣíṣẹ́ tá à ń ṣe tó ń ṣe ṣé ẹnìyẹn máa nìkan tó máa gbé lọ lé ni àbò nìkan tó máa ṣe. tá a bá ti ṣe fún wọn máa gbé nǹkan ẹ lọ á lọ máa ṣàdúrà sí lọ́nbọ̀ tá a bá ń ṣe ọdún yẹn tá a bá ń ṣe ọdún Èdè Mọ́remí á wá kì í ṣe pé kó gbé wá o á wá síbí á ṣàdúrà ní tó bá lágbára á mú wá fọdún bóyá ẹran ló fẹ́ fún wa bóyá màálù ló fẹ́ fún wa bóyá mọ́tò ló máa gbé wá fún wa bóyá aṣọ ló máa rà wá fún wa bóyá bàtà ni bóyá irú aṣọ tó wà lọ́rùn mi ló máa rà ló máa sọ pé kan customize Mọ́remí Àjàsorò sí tá a pín fáwọn èèyàn láti lè fi gbé ọdún yẹn láti fi gbé lárugẹ bó ṣe rí nìyẹn. ẹ ṣeun ẹ jẹ́ ṣe lè sọ fún wa ṣókí bí ẹ ṣe máa ń ṣe ọdún náà. ẹ bá a ṣe ń ṣe ọdún náà láti ìjọ tá a bá ti díjọ ọdún ìjọ yẹn làwọn obìnrin ilé wa máa jáko wọ́n máa jẹ wọ́n máa mú ìjọ yẹn náà lọ́jọ́ ìjáko ìjọ yẹn náà ni ọjọ́ tí máa lọ díjọ ọdún láago bíi aago 9 àárọ̀ ni máa díjọ ọdún fún bàbá Ọọ̀ni tó bá di ìrọ̀lẹ́ bíi aago 4 àwọn obìnrin ilé wa ń lé yékéré wọ́n á lọ jáko a máa ń pe ìkíní yẹn ní jáko. ẹ bá a sọ túmọ̀ ẹ̀ sá. ìtumọ̀ jáko yẹn ni pé wọ́n á gbé apẹ̀rẹ̀ lérí nígbà tán bá ń lọ wọ́n á máa lùlù wọ́n á máa jó lẹ́yìn ìgbà tán ti jẹ tán ti mu tán so wọn igbó kan wà ní ọ̀nà Arùbídì ibẹ̀ náà ti máa ń lọ ń jáko tán bá ti wá ń bọ̀ kíní yẹn máa dà bí ẹ̀gùn yẹn á ti wá gùn wọ́n ẹ̀gùn á gùn wọ́n so wọ́n á máa bọ̀ bí ẹ̀gùn ó tán so nígbà tán bá dé yẹn eléyìí tó máa sọ̀rọ̀ jáde nínú wọn tó máa rí fíṣàn síyàn ó wà èmi tí ó bá dẹ́ lè sọ̀rọ̀ à ní omi ẹ̀rọ tá a máa fún tára ẹ̀ fi máa balẹ̀ ìyẹn bí tíjọ́ ẹ̀ ṣe lọ nìyẹn tó bá wá di ọjọ́ tí a fẹ́ ọjọ́ méjì lọ́jọ́ ọ̀fàràn ọjọ́ yẹn lọ́jọ́ yóyó gbogbo àkòdì tó wà nílé Ifẹ̀ pátá wọn á fi gítà wọn á fi dáná síwájú àkòdì wọn igi mẹ́ta wọn á dáná síwájú ta wọn la máa ṣe yóyó ikú yóò àrùn yóò àgbórí ọní péré ọní níbí kò sì jẹ́ gẹ́lẹ́ nìyẹn bí yẹn ṣe lọ́njọ́ yẹn nìyẹn ìyẹn ti ìjọ ọ̀fàràn ìyẹn ọjọ́ ìmídì tó bá wá di ọjọ́ nọ́sàn ọjọ́ yẹn gangan lọ́dún ọjọ́ kẹta tá a bá ṣe ìmídì tá a sọ fọ̀ràn ọjọ́ yẹn ni ọjọ́ nọ́sàn
tó bá wá dọjọ́ karùn-ún náà sàn òní tẹ́lẹ̀ máa gbẹ́rù ìjọ ìní gbẹ́kú lọ gbárùn lọ tẹ́ni yẹn máa di ẹrù lórí ọ̀tán ṣùgbọ́n yẹn ṣe lọ nìyẹn so lẹ́yìn ẹ̀ láàrin yẹn a máa kálẹ̀ tá a máa ti lò ṣẹ́gbọ́n ọjọ́ kálẹ̀ wà ń bẹ̀ níjọ́ tá a bá kálẹ̀ yẹn òní náà sàn kújọ́ mẹ́fà tá a bá kálẹ̀ lẹ́ni báyìí náà sàn kújọ́ mẹ́fà ṣẹ́gbọ́n mi ọjọ́ kálẹ̀ lọ́jọ́ tá a ti lò níjọ́ tá a bá dẹ̀ kálẹ̀ yẹn ọjọ́ tá a ti lò ni. ẹjọ́ bàbá ìjẹ́ wá ní àwọn kan bí èèwọ̀. èèwọ̀ wa ń bí báyìí ni pé à ń jẹ ewédú òtán ọbẹ̀ ewédú òtán tó bá dẹ̀ di àsìkò láti àsìkò yìí báyìí tí iṣu tuntun ti jáde báyìí èmi àti ẹni tó jẹ́ lẹ́mọ mi tó jẹ́ gbàkejì mi ò gbọ́dọ̀ jẹ iṣu tàbí jẹyán ó di ìgbà tí mo bá títí mo fi máa parí ọdún báyìí mi ò gbọ́dọ̀ jẹyán jésù jẹyán mi ò gbọ́dọ̀ jẹ bọ̀ tí n bá ti parí ọdún tán ó ní kankan tí n máa ṣe ijọ́ ìlú mi máa laṣu pẹ̀lú àpò adìyẹ kan wọ́n á ṣe sùn yẹn fún mi máa jẹ ijọ́ yẹn mo bẹ̀rẹ̀ sùn jíjẹ nìyẹn. ẹ ṣeun bàbá nípa òrìṣà ilẹ̀ Yorùbá a gbọ́ pé àwọn òrìṣà tó wà nílẹ̀ Yorùbá wọ́n tó bíi 401 àṣà ẹ jọ̀ọ́ a fẹ́ mọ̀ nílé Ifẹ̀ ǹjẹ́ ilé Ifẹ̀ nìkan ni wọ́n ti ń bọ òrìṣà yìí. gbogbo 201 yẹn pátá Ifẹ̀ ló wà 201 are invisible while 200 are invisible while 201 are visible so 201 yẹn ó wà visible tí à ń bọ̀ ń fẹ̀ 201 ni so bàbá náà dẹ̀ nìkan orí ẹ̀ 200 ni. ẹjọ́ ń jẹ́ lè bá wa yànnà náà nǹkan tẹ́ mí bá invisible yẹn àti unvisible. èyí tí ò ṣe é fojú rí èyí tí ò ṣe é fojú rí èyí tó ṣe é fojú rí nínú 200 yẹn èyí tí ò ṣe é fojú rí náà wá o because láàrin ọjọ́ tèmi fi ń sọdún yẹn báyìí tá ń ṣe lóru wà mẹ́ but èyí tí èèyàn lè rí ojú ọ̀sán là ń ṣe yẹn tí gbogbo ayé ń rí èyí tá a máa ṣe lóru wa àárín èmi àtàwọn èèyàn mi nìyẹn wà àti bàbá Ọọ̀ni. ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn Yorùbá àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ sí ìṣẹ̀ṣe káàkiri àgbáláyé ẹ jọ̀ọ́ ìṣẹ̀ṣe àwa ń wò pé ǹjẹ́ kò ń ṣe nǹkan tó yẹ pé nǹkan tó ń báyàn lẹ́rù wípé ẹ má wo ẹ sá sẹ́yìn ẹ jọ kẹ́rẹ́ tó fún wọn pa ilé. lóòótọ́ àwọn bíi kan wà nínú ìṣẹ̀ṣe ibi tí àìwò ó wà ṣùgbọ́n àwọn ibi tí àìwò yẹn ọgbọ́n náà ti ń fọgbọ́n sí báyìí àwọn ibi tí àìwò yẹn ó ti ní pákéjì tá a fi ń sí débi tí òfin nílé affect àwọn èèyàn because ẹni tí ò mọ nǹkan kan tó kàn ń lọ ní tiẹ̀ tó dẹ̀ pé tí ò yẹ kán rí ni so àti mọ ọgbọ́n tá a fi ń ṣe lóòótọ́ àìwò sí wà ṣùgbọ́n lọ́gbọ́n tá a fi ń ṣe báyìí tí òfin mú jà tí ò mú ta wá ó tán so eléyìí tá àìwò wà èyí tá dẹ̀ ń ṣe lóru ló pọ̀ jù ṣùgbọ́n bá a ṣe bá ní àìwò a lè ṣe kí àìwò mọ́ wà torí àwọn ibì kan wà tó ṣe pé bá a ṣe bá èyí tán dẹ̀ ń fi òru ṣe a lè ṣe lọ́sàn-án èyí tá a bá ń fọ̀sán sí a lè ṣe lóru so kálukú ló ní ààyè tiẹ̀. ẹ ṣeun bàbá ẹ jẹ́ ká tó máa lọ sà ǹjẹ́ yìí ń wò pé ọ̀làjú tá à ń pè ní civilization ǹjẹ́ kò lè affect ìṣẹ̀ṣe tí kò lè ní ìṣẹ̀ṣe lọ́wọ́. máa lu nǹkan fún yín o àgbàrá òjò kò lóhùn ò ní lé wo onílé ni ò ní gbà fún so àwa oníṣẹ̀ṣe là ní gbà kí ọ̀làjú kó bà ń tá a gbé lọ́wọ́ jẹ́ bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn. ẹ ṣeun sà ẹjọ́ àmọ̀ràn wo lẹ ní fún àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé. àmọ̀ràn mi fún gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé ni pé kán gbogbo wọn kọ́kọ́ nígbàgbọ́ pé ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó bá mọra ẹ̀ ní ọmọ Yorùbá kan kọ́ gbà pé ìṣẹ̀ṣe òun làgbà ẹ̀sìn ní gbogbo ibikíbi kádẹ̀sí tòótọ́ tọkàntọkàn ní kéèyàn má lọ church ní kéèyàn má lọ mọ́ṣáláṣí àrí pásítọ̀ tó tẹ́fá àrí wíwò ìmáàmù tó tẹ́fá ṣé ìmáàmù tó ń da ẹ̀rìndínlógún tó ní èṣù lẹ́yìn kùlé tó rí ogun tó ń bọ èṣù tó ń dá òbí so kí wàá ní tá ń parọ́ tán wá jẹ lé lórí mo láwọn máàmù báyìí tó ti pé wọ́n ń dá òbí tán lóògùn lẹ́yìn kùlé tán bọ́ so kí wàá ní so bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn adẹ̀rí kìrìsìtẹ́nì náà tó náà tó pé oògùn tí kìrìsìtẹ́nì míì ní lọ́wọ́ tó jẹ́ wòlíì babaláwo mi ò ní láwọn fa gidi àwọn fa tààràtàrà so bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn so gbogbo ẹ̀ wọnú ara wọn ni so ìmọ̀ràn mi fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ni pé ká gbà pé ojúṣe wa ni ìṣẹ̀ṣe ká dẹ̀jọ gbé bó ṣe yẹ ká gbé. ẹ ṣeun bàbá ẹ ṣeun so bàbá ẹ jọ̀ọ́ bá mi pé fóònù nọ́mbà yín àti orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi lẹ́ẹ̀kan sí
ọba ìṣòro Òbísànyà Sunday Gbémilékè Ọ̀wọ́ Ayékéré of Ifẹ̀ Kingdom.